Ẹ kú dédé àsìkò yìí, ẹ káàbọ̀ sí ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé ló ń dé sétí ìgbọ̀nyín. Ká tó mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Gbogbo ètò ló ti tó wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu yóò máa tẹ ọkọ̀ létí lọ sórílẹ̀-èdè Senegal láti ṣe ẹ̀rí ayẹyẹ ìbúra-wọlé fún ààrẹ tuntun. Bíṣọ́ọ̀bù Kúkà ló ti sọ di mímọ̀ wípé ọ̀nà tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà fi ń pín ohun amáyédẹrùn fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní kò bójúmu tó. Ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti sọ di mímọ̀ láti ẹnu ẹnìkan tó jẹ́ ọ̀kan gbòógì lára wọn wípé ẹgbẹ́ òṣèlú náà kò lè ní àlàáfíà tí Ganduje bá jẹ́ alága. Ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ adíjodupò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour ló ti sọ di mímọ̀ wípé tí òun kò bá lè yí àwọn nǹkan padà nínú ẹgbẹ́ òṣèlú náà àwọn yóò fi ẹgbẹ́ náà sílẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni wọ́n ti rí ọwọ́ tó arákùnrin ọmọdé ẹni ọdún 10 látàrí bó ṣe fún akẹgbẹ́ rẹ̀ lọ́rùn pa. Ènìyàn mẹ́fà ní ìbẹ̀rùbojo ti wà lórí wọn ní pé wọ́n ti gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra níbi ìkọlù àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tó wáyé ní ìpínlẹ̀ Anambra. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè, níbàámu ìkọlù tó wáyé ní ìlú Moscow, orílẹ̀-èdè Russia ni wọ́n ti fi ọwọ́ òfin gbé àwọn afurasí 4 ọ̀tọ̀ọ̀tọ̀. Lẹ́ka ìròyìn eré ìdárayá, Bright Osayi Samuel agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn méjì mìíràn ni wọn yóò máa kojú ìgbìmọ̀ tí ń rí sí ìjìyà ẹ̀ṣẹ̀. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí lórúkọ tèmi. Gbogbo ètò ló ti tò ní báyìí wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ni yóò máa tẹ ọkọ̀ létí láti ìlú Àbújá tí ń ṣe olúùlú orílẹ̀-èdè Nàìjíríà lọ sí orílẹ̀-èdè Senegal láti lọ ṣe ẹ̀rí ayẹyẹ ìbúrawọlé fún ààrẹ tuntun ní orílẹ̀-èdè náà, ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Basiru Diomaye Faye, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ìdìbò yàn gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀-èdè náà. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ni yóò máa gbéra lọ́jọ́ ìṣẹ́gun ọ̀la ọjọ́ kejì oṣù kẹrin ọdún 2024 lọ sí ìlú Dakar olúùlú orílẹ̀-èdè Senegal látàrí ìwé ìfipè tí wọ́n fi ránṣẹ́ sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu. Gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Àjúrí Ngalale ti ṣe sọ di mímọ̀ lọ́jọ́ Ajé ní pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni yóò máa ṣe ẹ̀rí ìpàdé ayẹyẹ ìbúrawọlé náà gẹ́gẹ́ bí alága àjọ ìṣọ̀kan ní ilẹ̀ adúláwọ̀ ECOWAS àti àwọn ènìyàn mìíràn tí wọ́n jẹ́ ọ̀kan gbòógì olórí orílẹ̀-èdè ni wọn yóò jọ máa kópa àti ṣe ẹ̀rí ayẹyẹ ètò ìbúrawọlé náà, èyí tí yóò máa wáyé lọ́jọ́ ìṣẹ́gun. Bákan náà ni àtẹ̀jáde náà fi kú wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni yóò máa kó wọn rìn pẹ̀lú alákòóso tó ń rí sí ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ ní ilẹ̀ òkèrè àti aṣojú àwọn ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Tinubu nígbàgbọ́ wà pé yóò máa padà sórílẹ̀-èdè Nàìjíríà gẹ́lẹ́ tí wọ́n bá ti ṣe àṣeyọrí nípa ayẹyẹ ètò ìbúrawọlé náà fún ààrẹ tuntun lórílẹ̀-èdè Senegal. Àlùfáà Bíṣọ́ọ̀bù Mati Kúkà ló ti gbéná wojú ìlànà tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà fi ń pín ohun amáyédẹrùn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ìbámu láti mú ohun rọrùn fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Ó sọ di mímọ̀ sí iwájú ní pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ló wáyé látàrí bí owó náírà tí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń fìdí rẹmi àti bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣe yọ owó ìrànwọ́ orí epo kúrò ṣáájú
èyí tó ti ṣokùnfà bí gbogbo àwọn nǹkan ṣe gbé owó lérí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀ ni wọ́n ti wá ṣe àlàkalẹ̀ àwọn ètò nípa pínpín àwọn ohun amáyédẹrùn fún àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà, àwọn ohun bíi oúnjẹ àti àwọn nǹkan mìíràn láti dẹ okùn ìnira èyí tí wọ́n kojú lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣùgbọ́n Matthew Kuka, bíṣọ́ọ̀bù ìjọ Àgùdà ti ìlú Sokoto, ló ti wá gbéná wojú ìlànà náà gẹ́gẹ́ bí èyí tí kò tọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó rọ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà wípé kí wọ́n gbìyànjú láti wá ọ̀nà mìíràn tán ìṣòro àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà lásìkò yìí ju èyí tí wọ́n gbé kalẹ̀ lọ, níbi tí wọ́n ti ń fi ààyè gba àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà láti máa tò láì wà lójú ogun láti máa gba ohun amú ayédẹrùn tí wọ́n fẹ́ fún wọn. Matthew Kuka wá sọ di mímọ̀ sí iwájú wípé eléyìí ló ti jẹ́ àwọn ohun ìbànújẹ́ àti èyí tí kò bá ọ̀nà mu lórílẹ̀‐èdè Nàìjíríà látàrí bí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ṣe ń tò sábẹ́ oòrùn láti máa dúró gba ohun amáyédẹrùn. Ẹnìkan tó ṣe gbòógì nínú ẹgbẹ́ òṣèlú APC tó tún fi ìgbà kan rí jẹ́ igbákejì akọ̀wé gbogbogbò ẹgbẹ́ òṣèlú náà, Yekini Nabena, ló ti pagi ìkìlọ̀ fún ẹgbẹ́ òṣèlú náà wípé wọn kò ní mọ àlàáfíà nígbà tí àwọn nǹkan kan bá tú gẹ́gẹ́ bí àṣírí. Nabena ló sọ di mímọ̀ wípé ẹni tí ń ṣe alága gbogbo ẹgbẹ́ òṣèlú APC Abdullahi Ganduje ló ní ìwà àdarí èyí tí kò lè mú ẹgbẹ́ òṣèlú náà débi tí ó lápẹẹrẹ tí àwọn nǹkan bá tú gẹ́gẹ́ bí àṣírí. Nínú àtẹ̀jáde èyí tí ó bu ọwọ́ lù fúnra rẹ̀ ló ti sọ di mímọ̀ wípé òun rí Ganduje gẹ́gẹ́ bí ẹni tó wà nípò tó wà yìí nípa ti bí wọ́n ṣe fún ní ipò yẹn láti ṣe bẹ́ẹ̀ láti fi ọwọ́ ra lórí látàrí bí kò ṣe rí ipò igbákejì ààrẹ mú lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó sọ di mímọ̀ sí iwájú nígbà tó tẹnumọ́ ọ̀rọ̀ rẹ̀ wípé kò lè sí àlàáfíà nínú ẹgbẹ́ òṣèlú APC tí òun bá wò ó bí àwọn kan ṣe ń lọ lásìkò yìí àti bí gbogbo àwọn kan ṣe ń lọ lábẹ́ ìṣàkóso Abdullahi Ganduje, ẹni tí ó jẹ́ alága gbogbo ẹgbẹ́ òṣèlú APC. Bákan náà ló sọ di mímọ̀ wípé ìpilẹ̀ṣẹ̀ ẹgbẹ́ òṣèlú náà ni ó ti ní ìṣòro kan èyí tí kò lè fi àlàáfíà sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà. Ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ adíjedupò sí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà látinú ẹgbẹ́ òṣèlú Labour ìyẹn ní ọdún 2023, ọ̀gbẹ́ni Peter Obi ló ti ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ nípa ti awuyewuye kan tó ń lọ wípé ó fẹ́ fi inú ẹgbẹ́ òṣèlú Labour sílẹ̀ ṣáájú ètò ìdìbò ọdún 2027 èyí tó fẹ́ wáyé lórílẹ̀-èdè Nàìjíríà. Peter Obi ló mẹ́nubà àwọn ọ̀rọ̀ kan níbi tí ó ti ń ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn olólùfẹ́ rẹ̀ lórí ẹ̀rọ abẹ́yẹfò Twitter X báyìí. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé òun ní àwọn àfojúsùn kan fún orílẹ̀-èdè Nàìjíríà èyí tí òun ti ṣe àgbékalẹ̀ rẹ̀ lórúkọ àwọn ẹni tí òun kórìn ìyẹn Obedient Movement. Ó sọ di mímọ̀ sí iwájú wípé iṣẹ́ ńlá ló wà ní iwájú àwọn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, wípé gbogbo ohun làásìgbò tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú Labour òun ló jẹ́ èyí tí wọ́n fẹ́ fi ṣì àwọn lọ́nà. Bákan náà ló sọ di mímọ̀ sí iwájú wípé àwọn àlàkalẹ̀ kan ni òun ti ní ìkalẹ̀ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá sọ di mímọ̀ sí iwájú wípé tí àwọn rògbòdìyàn yìí bá ń tẹ̀síwájú nínú ẹgbẹ́ òṣèlú Labour, òun ò lóhun méjì tí òun kò bá lè yí padà, òun wá fi inú kọ ẹgbẹ́ náà sílẹ̀ láti gba bòmí lọ torí kí wọ́n má bàa yí òun dànù. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni wọ́n ti rí ọwọ́ tó ọmọdékùnrin ẹni ọdún 10 látàrí bó ṣe fún akẹgbẹ́ rẹ̀ kan ẹni ọdún 10 lọ́rùn pa níbi tí wọ́n ti ń gba bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin ló fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ fún àwọn oníròyìn lọ́jọ́ Àìkú Sunday àná. Hundeyin sọ di mímọ̀ wípé ẹ̀ka iléeṣẹ́
ọlọ́pàá Èjìgbò ni wọ́n fi ọ̀rọ̀ náà tó àwọn létí lọ́jọ́ Ẹtì Friday ní nǹkan bíi aago 6 kọjá ìṣẹ́jú 20 alẹ́. Ó sọ di mímọ̀ sí iwájú wípé bàbá olóògbé náà òun ló mú ẹjọ́ náà lọ sí iléeṣẹ́ ọlọ́pàá wípé ọmọ rẹ̀ Israel Ògúnlẹ́yẹ ẹni ọdún 10 ló ń gbá bọ́ọ̀lù pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ ní agbègbè kan tí wọ́n pè ní Olúwọlé Street Powerline ní agbègbè Èjìgbò. Níbẹ̀ ni ṣọ́ọ̀bù ìyá rẹ̀ wà. Bákan náà wọ́n ní ibi tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù yìí ní ọ̀rọ̀ àríyànjiyàn ti wáyé láàrin ọmọ rẹ̀ àti ọmọdékùnrin kan ẹni ọdún 10 ní ọmọdé kejì bá mú ọrùn ọmọ rẹ̀ so títí tó fi fún un pa lọ́rùn dé ojú ikú. Wọ́n sọ di mímọ̀ sí iwájú wípé iṣẹ́ ìwádìí ló ti gbìnàyà lójú ẹsẹ̀ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ níbàámu bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe yọjú síbi tí ìṣẹ̀lẹ̀ náà wà tí wọ́n sì ya àwòrán ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé kí wọ́n tó gbé òkú ọmọdékùnrin náà lọ sí ilé ìgbókùsí ti ìjọba àpapọ̀ tó wà ní Ìsọlọ̀ níbi tí wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ọmọ náà ti ṣe bẹ́ẹ̀ ó ti gba èkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Ìròyìn ti sọ di mímọ̀ wípé ó kéré tán ènìyàn 6 ní ìbẹ̀rù bójó ti wà lórí wọn wípé wọ́n ti ṣe bẹ́ẹ̀ sọdá sí àjùlé ọ̀run níbi ìṣẹ̀lẹ̀ ìjà àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tó wáyé ní ìpínlẹ̀ Akwa ní ìjọba ní ìpínlẹ̀ Anambra ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ Àìkú Sunday. Ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n sọ di mímọ̀ pé ó wáyé ní agbègbè kan tí wọ́n pè ní òpópónà agbègbè kan tó tún súnmọ́ Ẹ̀kwá Akwom Obinago. Wọ́n ní irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí ló tún wáyé ní agbègbè kan tí wọ́n pè ní Dike Park agbègbè tí ó súnmọ́ apá ibìkan tí wọ́n pè ní Akwa ní olúùlú ìpínlẹ̀ Anambra. Wọ́n sọ di mímọ̀ sí iwájú wípé gẹ́lẹ́ tí àwọn ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ni àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí ni wọ́n júbà èwòrò náà ní kí ìṣẹ̀lẹ̀ náà tó wáyé ní ìró ọ̀bọ̀n tí ń lọ lókè láti fi kéde ìjà láàrin àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí. Wọ́n sọ di mímọ̀ sí iwájú wípé àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n gbà èkúrú jẹ lọ́wọ́ ẹbọra ni wọ́n bá tí wọ́n lọ lórí lọ́nà kan tàbí lọ́nà keje kí wọ́n tó pàdé ikú wọn látara ìbọn ìyẹn ọta ìbọn èyí tí ó wáyé níbi ìjà àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn tó wáyé ní ìpínlẹ̀ Anambra. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè, iléeṣẹ́ ètò ààbò orílẹ̀-èdè Russia ni wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn ti rí ọwọ́ tó àwọn afurasí 4 lọ́jọ́ Àìkú Sunday tí wọ́n lọ́wọ́ sí àti máa ṣe àtìlẹ́yìn owó àti àwọn ohun èròjà ogun fún ìkọlù èyí tí ó wáyé ní ìlú Moscow lóṣù tí ó kọjá. Tí ẹ kò bá gbàgbé wípé ènìyàn 140 ni wọ́n ti ṣekú pa ní agbègbè kan tí wọ́n pè ní Krukov City níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé lọ́jọ́ 22 oṣù kẹta kí wọ́n tó sọ di mímọ̀ sí iwájú wípé ìṣẹ̀lẹ̀ ìkọlù ló gba ẹ̀mí àwọn ẹni wọ̀nyí. Iléeṣẹ́ ètò ààbò orílẹ̀-èdè Russia ni wọ́n ti wá sọ di mímọ̀ nínú àtẹ̀jáde tí wọ́n fi léde lọ́jọ́ Ajé wípé àwọn ti rí ọwọ́ tó àwọn afurasí ikọ̀ ẹlẹ́ni 4 ọjọ́ ṣáájú tí àwọn nǹkan fẹ́ wáyé gẹ́gẹ́ bí ìwọ́de tí wọ́n ṣe. Wọ́n sọ di mímọ̀ sí iwájú wípé àwọn aráabí yìí ni wọ́n lọ́wọ́ sí àti máa ṣe náà tí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ti wáyé lọ́jọ́ Àìkú Sunday ní orílẹ̀-èdè Russia sọ di mímọ̀ láti ẹnu ìgbìmọ̀ kan tí wọ́n gbé kalẹ̀ tó ń gbógun ti ìwà agbésùmọ̀mí wípé àwọn náà ti rọ́wọ́ tó ènìyàn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń gbèrò láti hùwà láabi tí ó tàn mọ́ ìwà agbésùmọ̀mí ní orílẹ̀-èdè náà. Lọ́jọ́ Ajé òní ní ikọ̀ ẹ̀ṣọ́ ààbò FSB ti sọ di mímọ̀ wípé lára àwọn 4 yìí ni àwọn àjèjì láti ilẹ̀ òkèèrè wà tí wọ́n sì ń da omi àlàáfíà ìlú rú. Lákòótán ìròyìn eré ìdárayá,
ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Sam Osai Bright ni wọ́n ti sọ di mímọ̀ wípé òun náà àti àwọn ènìyàn mìíràn tí wọ́n jẹ́ agbábọ́ọ̀lù àti ìgbìmọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù mìíràn ni wọ́n yóò máa fi ara hàn níwájú ìgbìmọ̀ tí ń rí sí ìwà ìjìyà ẹ̀ṣẹ̀ ti orílẹ̀-èdè Turkey àti ìgbìmọ̀ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Turkey lẹ́yìn ìṣẹ̀lẹ̀ kan èyí tí ó wáyé ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn níbi tí wọ́n ti wọ ìyáàjà pẹ̀lú àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Trabzonspor bí ẹ kò bá gbàgbé níbi ìṣẹ̀lẹ̀ náà ni àwọn olólùfẹ́ ti ya wọ orí pápá ikọ̀ agbábọ́ọ̀lù Trabzonspor lẹ́yìn tí wọ́n ṣe àṣekágbá ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbá lọ́jọ́ yìí níbẹ̀ ni wọ́n ti ṣe ìkọlù sí àwọn agbábọ́ọ̀lù ikọ̀ agbábọ́ọ̀lù Trabzonspor ní ọjọ́ kẹtàdínlógún oṣù kẹta ọdún yìí lẹ́yìn tí ikọ̀ agbábọ́ọ̀lù Fenerbahce jáwé olúborí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà. Ìkọlù náà ló wáyé sí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù Fenerbahce àti Trabzonspor níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti fún akọ́nimọ̀ọ́gbá àti ẹnìkan tó jẹ́ ọ̀kan gbòógì ìyẹn aṣọ́lé nínú ikọ̀ agbábọ́ọ̀lù Fenerbahce ní ẹ̀ṣẹ̀ lójú. Osai Samuel agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n ni ó ti ṣe bẹ́ẹ̀ gbá ọ̀kan lára àwọn olólùfẹ́ ní ẹ̀ṣẹ́ ẹni tí ó sáré wọ ojú pápá ìṣeré eléyìí ló jẹ́ kí wọ́n fi fọ́nrán náà káàkiri orí ẹ̀rọ ayélujára ni wọ́n fi sọ di mímọ̀ wípé Bright Osai Samuel ló jẹ̀bi ẹ̀sùn ìkọlù sí àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù náà. Lára àwọn ènìyàn tí wọn yóò máa yọjú sí iwájú ìgbìmọ̀ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Turkey láti rí igbákejì akọ́nimọ̀ọ́gbá ikọ̀ agbábọ́ọ̀lù Trabzonspor ẹni tí òun àti àwọn agbábọ́ọ̀lù mìíràn yóò máa fi ara hàn ní iwájú wọn gẹ́gẹ́ bí ìròyìn tí ṣe jẹyọ láti ọ̀dọ̀ ìgbìmọ̀ TFF ti orílẹ̀-èdè náà. Bí ẹ kò bá gbàgbé ààrẹ fún àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè àgbáyé FIFA Gianni Infantino ló ti bu ẹnu àtẹ́ lu irúfẹ́ ìwà ìkọlù náà. Bí yóò ti mọ rèé fún ìròyìn àgbáyé láti kàn ní amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ gbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ní gbogbo ètò ti tò wípé yóò máa tẹ ọkọ̀ létí lọ sí orílẹ̀-èdè Senegal láti lọ ṣe ẹ̀rí ayẹyẹ ètò ìbúra wọlé fún ààrẹ tuntun lórílẹ̀-èdè náà. Àlùfáà Matthew Kuka ló ti bu ẹnu àtẹ́ lu ìlànà tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ń gbà láti máa pín ohun amáyédẹrùn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC ló ti sọ di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú náà kò ní mọ àlàáfíà lábẹ́ ìṣèjọba alága gbogbogbò Ganduje. Ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ adíje dupò ààrẹ lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi ló ti sọ di mímọ̀ láti ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ awuyewuye nínú ẹgbẹ́ òṣèlú Labour wípé tí òun kò bá lè yí àwọn kankan padà òun yóò fi inú ẹgbẹ́ náà sílẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni wọ́n ti rí ọwọ́ tó ọmọdékùnrin ẹni ọdún 10 látàrí pé ó fún ọ̀kan lára àwọn akẹgbẹ́ rẹ̀ lọ́rùn pa. Ènìyàn 6 ní ìbẹ̀rùbojo ti wà lórí wọn wípé wọ́n ti gba ìkúrújẹ lọ́wọ́ ẹbọra níbi ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè orílẹ̀-èdè Russia ni wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn ti rí ọwọ́ tó àwọn afurasí 4 ọ̀tọ̀ọ̀tọ̀ pé wọ́n lọ́wọ́ sí ìwà ìkọlù tó wáyé ní ìlú Moscow. Lẹ́ka ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Osai Samuel pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù 2 mìíràn ni wọn yóò máa kojú ìgbìmọ̀ tó ń rí sí ìjìyà ẹ̀ṣẹ̀ níbi ìdíje líìgì orílẹ̀-èdè Turkey. Bí yóò ti mọ rèé fún ìròyìn àgbáyé láti kàn ní amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ _22
lórí YouTube. Bàbá Gbàgede Ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́lọ́kọ̀ òjọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí lórúkọ tèmi. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá. Àwa la ó máa ṣe nǹkan ò ní ṣe wá o. Ire o, ire kàbìtì.